ẹ kú déédéé wòyí o gbogbo ọmọ Yorùbá ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán ní ilé gbogbo wa. Ètò tẹ́ ń wò lónìí yìí ni mo pè ní agbára èèyàn dúdú, agbára èèyàn dúdú tẹlifíṣàn. Ọ̀rọ̀ nǹkan tó jẹ mọ́ dúdú tó jẹ mọ́ nǹkan ara wa náà ni ẹ sì máa gbọ́ lórí ètò yìí. Yóò bá ní nǹkan o, yóò bá ní mẹ́wàá. Ẹ wo kinní yìí, iná akọ ọ̀bẹ́pẹ, iná akọ ọ̀bẹ́pẹ yóò bá máa lò ó. Tí wọ́n bá fi kinní kan kún ó ní bí wọ́n ṣe é lò, ó ní iye ọkùnrin ó lò, ní iye obìnrin lò, ó ní iye ọmọdé lò, ó ní iye àgbà lò. Bí wọ́n bá yin bá jiná tù ìbọn, omi ògì ọmọ jáde lẹ́nu ìbọn yẹn. Ó ní tán bàbá wa fi kún ìbọn yín bá mi o. Ewé kan ń bẹ tí wọ́n bá fi ṣe ráìsì, ìrẹsì, tí wọ́n bá lọ yin bá jiná tù tásìkò ogun gbogbo Àgbẹ̀kọ̀yà àbógun míì, ìrẹsì náà máa jáde lẹ́nu ìbọn. Àwọn ẹ̀gbọ́n mi tó lọ ṣe sọ́jà nígbà ogun ojúkú, ogun Biafra, gbogbo wọn ní lọ láyọ̀, wọ́n dé láyọ̀ ni. Àwa tá a lè jagun, a wà lábúlé, ajójíjó, a lọ lílọ. Ọwọ́ mi mo lọ kíṣà nǹkan, a lọ nǹkan, a sí gbẹ́rẹ́ fáwọn èèyàn. Torí wọ́n sọ pé gbẹ́rẹ́ mi ń bẹ ọkùnrin tí ò tí ì mọ obìnrin kan wá sí, èmi ni wọ́n rí pè lábúlé. Bẹ́ẹ̀ bá gbọ́ta ẹgbẹ́ mi kan pìrìsẹ́ńtà bá pẹ́ akọ̀wé Àgbẹ̀kọ̀yà, mi ò ń ṣàkọ̀wé general, ṣùgbọ́n lábúlé tiwa àti local government tiwa gbà náà wọ́n rí mi pè ránṣẹ́. Bẹ́ẹ̀ ni gbogbo ẹni mo fi sọ àkànrán local government láyé ìgbà yẹn. Ẹ lọ bèrè ní Jàgó, Bádékú Jàgó, Bádékú Jàgó, Òjòkú, Òjòkú, Ògidì. Ọmọ kéré yìí wọ́n mọ̀ mí díẹ̀ nígbà yẹn. Ọmọdún mélòó ni mi ń gbà yẹn? Ọmọdún 12. Yorùbá nǹkan bẹ́lẹ̀ Yorùbá. Àtẹnujẹ ò mọ̀ nípa wa o, àtẹnujẹ kò ní pa wá. Tọ́tẹnujẹ ò bá pa wá, oògùn bọ́n wà nílẹ̀ Yorùbá, oògùn àdá wà nílẹ̀ Yorùbá, ìyẹ̀rọ̀sùn wà tí wọ́n bá tẹ̀ ní fábọ́sẹ̀ ẹ̀mọ́ tẹ̀, àgbòlélẹ̀ ò lè kàn gírí sẹ́sù. Ó dífá fún Ọ̀rúnmìlà nígbà tó gun àjàkà èdè, wọ́n kólé alára, wọ́n kólé ajérò, wọ́n kólé ọwọ́ àjàkà onídàárára, wọ́n ló kulé Ọ̀rúnmìlà níbi ilé mi kọ́, wọn kì í jà nílé ẹja kó keku, wọn kì í jà nílé eku kó kẹja. Gbogbo burúkú tó bá fẹ́ ṣẹlẹ̀ sí wa nílùú yìí, òdì méjì mọ́ dí wọn lọ́wọ́ o, òdì méjì. Wọ́n bá bá ẹ̀yin onífà kan ṣoṣo lè gba local government kan state kan lẹ̀, ogun ọgbọ́dọ̀ wọ bí. Títí onífà tìjà bàbá múra rẹ̀, títí Adó-Odò Ọ̀tà tó bá gbéra tóun náà di rẹ̀, títí Owódèdí Ìrókò bá di rẹ̀, títí Abẹ́òkúta bá dira, títí Ṣàgámù bá dira, Ògùn sí ètí bọ́ nìyẹn. Táwọn tèkó náà gbà á, tí ìsìnká fẹnumọ́ sí kéde nínú rédíò nípa ìṣẹ̀ṣẹ̀ ìbáyé nìkan ni. Mẹ́wàá ń bẹ lọ́wọ́ Yorùbá, mẹ́wàá ń bẹ lọ́wọ́ Yorùbá. Ṣé wá rí àtẹnujẹ tí mo wí pé ò ní pa wá? Mo kọrin kan, mo ní àfikọ́ lọ́hùn sọ wa, àti di fọ́ lọ́hùn sọ, àfikọ́ lọ́hùn sọ wa, àti di fọ́ lọ́hùn sọ. Àwọn tó ń bá wa jà là ń jẹjà wọn, àwọn tó ń bá wa jà à ń jàlùbọ́sà wọn, àwọn tó ń bá wa jà là ń jẹ màálù wọn, àwọn tó ń bá wa jà là ń jẹ súyà wọn. Àtẹnujẹ ò ní pa wá. Bàbá sóògùn bá tá a bá sóògùn àdá tá à ń fi sẹ́nu ń kọ́. Ọlọ́mọ fèrò burúkú sọ́tà nù ni. Ẹ̀yin náà lẹ́tọ́ á ní ọlọ́mọdé á jẹun ọ̀tá ẹni. Ẹ wá lọ́ọ̀rẹ́ ọ̀dà ló ń jẹ. Nígbà ọ̀rẹ́ ọ̀dà ẹ̀dá náà sóúnjẹ ọ̀tá náà ní ká kúkú máa jẹ. Àwa tó sóògùn bá sóògùn àdá. Ọmọ fèrò burúkú sí wọn nú. Àní jẹ májèlé. Àní jẹ májèlé. Mo tún kọrin kan, mo ní mo ní bí a bá ń ṣàlẹ̀ ẹni lọ, ó yẹ ká máa fura ní. Tá bá ń ṣàlẹ̀ ẹni lọ, tá bá ń ṣàlẹ̀ ẹni lọ, ṣé bó yẹ ká máa fura ní. Tá bá ń ṣàlẹ̀ ẹni lọ. Ó ní Yusuf Ọlátúnjí nù, bàbá mi ní Lẹ́gbà.
Ọlọ́run fọ̀run kẹ́ ó ní ta bá ń sàlẹ̀ ẹni lọ ṣé bóyá ká máa fura ni ta bá ń sàlẹ̀ ẹni lọ ṣé bóyá ká máa fura ẹ̀ ń jẹun ẹni awí ẹ̀ ń jẹ tòmátò ẹ̀ ń jẹ màálùú tiwọn ta bá ń sàlẹ̀ ẹni lọ ṣé ló yẹ ká máa fura. Ẹ bá mi ṣe àpọ́gàmì ẹ jẹ́ kó délé kó dòkó ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣí ààrẹ tá bá ń sàlẹ̀ ẹni lọ ṣé ló yẹ ká máa fura tá bá ń sàlẹ̀ ẹni lọ ṣé ló yẹ ká máa fura. Ẹ̀yin tẹ́ ń bú àwọn tọ́ọ̀gì tẹ́ ń bú àwọn tó ń tẹ̀lé olóṣèlú ẹ mọ̀ nǹkan kan ni wọ́n ti ponú wọn pọ̀ tọ́ ọ bá gbadìrí kàrẹ́sì lọ́wọ́ olóṣèlú bí wọ́n bá ní tọ́ ọ bẹ́ẹ̀ jẹ́ tí wọ́n bá ní kó górí mọ́mí ẹ wá wá ṣe bórí mọ́mí ni mọ́mí ẹ gé aláàárọ̀ ọ̀la bẹ́ẹ̀ ni tó o bá ti lọ gba owó lọ́wọ́ olóṣèlú tó ní máa kàn gbowó wọn lásán ni irọ́ ló pa o tí wọn ló mọ̀ ṣe ọmọ sìn wọ́n ni 4,000 naira ọdún mẹ́rin ló fi sìn wọ́n lọ kádàrá rẹ̀ borí bá ń fà wọ́n mọ́ lọ ìlú èbó bẹ́ẹ̀dọ̀ bá ń dùn wọ́n lọ ìlú èbó kò sí hospital kò sí school wọ́n ti gbogbo yunifásitì pa àbí wọ́n ó ti pa wọn ò bá ti pa bó wọ́n ti fẹ́ rí tọ́ọ̀gì ní wọ́n bá ti pa fọ́dún mẹ́rin bó private university ti fẹ́ rí rò lágbájá ti dá university private lẹ̀ tọ̀hún ti dá private university lẹ̀ tàmàdó ti dá private university lẹ̀ èrò lè sí tí wọ́n bá ti public mọ̀ nǹkan kan ìyẹ́lẹ̀ ó máa wò lẹ́yìn ẹyẹ o. Mr. alágbájá ti dá yunifásitì lẹ̀ private tọ̀hún ti dá lẹ̀ bó ní ṣe fẹ́ rérò nígbà tí gbogbo private bá wà gbọmọ tán public ó wà open padà talentan ẹran orin ti bàbá yìí o bàbá god èyí tẹ́ wá ń ṣàdàṣàbọn lẹ́yìn olóṣèlú àsìkò bò ẹ mọ̀ pé nọ́mbà àwọn yóò máa lọ ẹ jẹ́ kí bò lọ tán ajálẹ̀ rí lẹ́nu ọ̀nà tí wọ́n bá fẹ́ gba certificate of returns ìyàwó àtọmọ tí a ti lọ kó pamọ́ lamẹ́ríkà tí bò bá ń bọ̀ gbogbo ọmọ wọn wọ́n ti kó kúrò nàìjíríà wọ́n á kó lọ sílùú èbó ṣùgbọ́n nígbà tí wọ́n bá wọlé èbó tán ọmọ wọn ìyàwó wọn wọ́n á wá gba certificate of returns ẹ̀rọ ọmọ wọn kékeré àti ńlá wọ́n gẹ gèlè wọ́n gẹ fìlà ẹ̀yin tọ́ọ̀gì jọ́kìnrin àná bẹ́ẹ̀ bá yọjú sí wọn ajá ògì lẹ́sẹ̀ jẹ́ wọ́n lè fẹ́ rọ́ọ̀bù àwọn ni àpòrò lásán fún nílàkàyè àṣírí ńlá lélẹ́yìí o fọmọ Odùduwà mo ní tí bá ní kí n máa kọ yín kan kí n tó kọ yín ní ti ìbọn kọ yín tàdá àdá lórúkọ olóòkọ tá à ń pè àdá tó pé gbàtà bá pé àdá kan dàdàdà tó pàpàpà ìwọ àdá nígbà tó ń ti ìkọ́lé ọ̀run bọ̀ wá síkọ̀lẹ́ ayé ìhò ló ṣe ọdọọjọ́ tó o bá faṣọ bóra kó o tó ràn mí wàláhì tí wọ́n bá sẹ́ni ẹ ládàá kò ní ràn ó ní bí wọ́n ṣe é pè é ìbọn lórúkọ tiẹ̀ ọ̀wọ́nrán lórúkọ tá a pè ọ̀tá ọ̀rọ̀ gbẹ́nugò sí ìwọ̀n ẹkùn lórúkọ tá a pè tù abèsè lórúkọ tá a pè wọ̀pọ̀ òṣòkè mọ́jẹ̀ kábèsè bàmí àyájọ́ ni àwọn bàbá wa máa lò lásìkò ogun àti ọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ó wà bẹ́ẹ̀ bá mi atari mẹ́ta tó bá mi ojú ológbò mẹ́ta tó bá mi àfọláfọlá mẹ́ta ó ní bí wọ́n ṣe é lò ó lójú ìjà agbòjọ́ ni mo ti kọ yín rí ẹ lọ́wọ́ fídíò mi lẹ́yìn fóònù nọ́mbà mi lórí ètò yìí 08054749455 títí ìgbà mi tẹ́tù mọ́ gbọ́ mi láyọ̀ o.